Mo kí ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ogun. Ọ̀rọ̀ Ọlọ́run tí Olúwa rán mi sí yín lónìí, òun ni má sọkún mọ́. Má sọkún mọ́. Kí ló ń kọ lẹ́kún bàbá, màmá? Jésù rán mi sí ọ lónìí pé má sọkún mọ́, òun ó nu gbogbo omi jẹ́ gbogbo nù kúrò ní ojú mọ́. Ẹ bá mi lọ sínú ìwé ìfihàn orí ogún ó lé kan láti ẹsẹ̀ kẹrin. Revelation chapter 21 verse 4. Ọlọ́run yóò sì lọ́mọ ilé gbogbo olùkúrò ní ojú wọn. Kì yóò sí ikú mọ́ tàbí ọ̀fọ̀ tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì wí pé kíyèsí mo sọ gbogbo di ọ̀tun. Ó sì fún mi pé a ti kọ̀wé rẹ̀, nítorí ọ̀rọ̀ wọ̀nyí òdodo àti òtítọ́ ni wọ́n. Olúwa rán mi sí ọlọ́run olùgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí pé má sọkún mọ́. Kí ló ń kọ lẹ́kún? Àìlọ́kọ ni, àìbímọ ni, àìróúnjẹjẹ ni, ilé ayé ti sú ọ ni, kò sówó, kò sólùrànlọ́wọ́, ṣùgbọ́n ìwọ ni àwọn mi sí lónìí. Jésù ti Násárẹ́tì, ọ̀kan lónìí, ọ̀kan lánàá, ọ̀kan títí láíláí. Ó rán mi sí ọpẹ́ kó o má sọkún mọ́, nítorí wọn Olúwa yóò mú omi gé gbogbo nù. Tí a bá wọ Revelation chapter 21 verse 4, Ọlọ́run yóò mú omi gé gbogbo nù kúrò ní ojú wọn. Kì yóò sí ikú mọ́ tàbí ọ̀fọ̀ tàbí ìyàn. Kí ló ń kọ lẹ́kún lónìí? Ìwọ ni a rán mi sí pé kó o má sọkún mọ́, nítorí Jésù ní agbára lórí ohun ayé rẹ̀. Jésù ní agbára lórí ìṣòro ayé rẹ̀. Jésù ní agbára lórí àìní ọmọbí rẹ̀. Ó ní agbára lórí àìníṣẹ́ lọ́wọ́. Ó ní agbára lórí àìlọ́kọ rẹ̀. Ó ní agbára lórí àpàpàtó àléèbá tí ayé fi sínú ayé rẹ̀. Ayé ló dì ọ́ nínú ìdè àgbà. Ayé dì ọ́ nínú ìdè ìpọ́njú. Ayé dì ọ́ nínú ìdè wàhálà. Ṣùgbọ́n Jésù wọ́n mi sọ lónìí yípo ní ipá láti tú sílẹ̀. Òun ní ipá láti wòsàn. Òun ní ipá láti sọ ní ìdí àgbà. Òun ní ipá láti gbé nínú. Òun ní ipá láti sọ ní nínú. Nítorí Bíbélì wípé tí a bá wọ olúwe First Chronicles chapter 29 verse 11. Ó ní tìrẹ Olúwa ní títóbi àti ògo àti agbára àti ọlọ́lá, ohun gbogbo ní ọ̀run àti ayé tìrẹ ni. Ó ní agbára lórí ohun gbogbo, ní ọwọ́ rẹ sísọ ní dínáwà àti fi agbá gbogbo, ní ọwọ́ Ọlọ́run ní sísọ ní dínáwà. Òun wá promotion lónìí. Ọlọ́run ní agbára láti ṣílẹ̀ kò promotion. Ó ní agbára láti gbé ọ̀gá. Ó ní agbára láti rán ìrànlọ́wọ́ láti ọ̀run wá. Nítorí pé òun nìkan ní ìrànlọ́wọ́ rẹ nígbà ìpọ́njú. Ìpọ́njú wo ló dé bá ọ lónìí? Jésù rán mi sí ọ lónìí. Ìwọ olùgbọ́ Ọlọ́run wípé mú èròkérò kúrò ní kọ́kọ́rọ́ kan lọ́wọ́. Kí ni kọ́kọ́rọ́ náà? Kọ́kọ́rọ́ ìgbàgbọ́. Láìsí ìgbàgbọ́ a ò lè wo Ọlọ́run. Tí o bá ní ìgbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tí mo sọ lónìí, ẹ̀gàn rẹ yóò di òwò. Ìpọ́njú yóò jáde láyé rẹ lọ́tún lọ́rùn. Nítorí pé ọkọ pé ní àtẹ̀tẹ̀ kọ́ sẹ́yìn ọ̀rọ̀ wa. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run gan ní ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Òun ní ọ̀rọ̀. Ọ̀rọ̀ náà ló di ara. Ó wá ń bá wa gbé. Àwọn ń wo ògo rẹ̀, ògo bíbí ọmọ nìkan ṣoṣo láti ọ̀rọ̀ Ọlọ́run wa. Ọlọ́run ní ipá láti ṣílẹ̀ òkú. Ó ní ipá láti tú ọ sílẹ̀ lọ́wọ́ ilẹ̀. Ìdè wọn ló di ọlọ́ọ̀ni. Oṣù lóde ọ̀ni, ajẹ́ lóde ọ̀ni, ẹlẹ́yẹ lóde ọ̀ni. Ó gba ìtúsẹ̀ nípa ṣiṣẹ́ májẹ̀mú rẹ̀. Nítorí akọ́ ibẹ̀ ìgbé ọ̀rọ̀ rẹ̀ dájú orúkọ rẹ̀ lọ. Jésù ní gbogbo agbára ní ọ̀run àti láyé ní àdìgbò. Agbára ọlọ́run àti láyé yóò wọ́n ayé rẹ̀ lọ ìwọ ìgbọ́rọ̀ rẹ̀. Yóò sọ tuntun láyé rẹ̀. Yóò ṣí lẹ́kùn tí ayé ti. Yóò tú ọ sílẹ̀ lọ́wọ́ ìdí àìsàn. Ìdí àìsàn tó o ti wọ̀ fún ọjọ́ tó ti pẹ́. Jésù yóò tú ọ sílẹ̀ nípasẹ̀ rẹ̀. Nítorí akọ́ ibẹ̀ ọ̀rọ̀ rẹ̀ jáde. Ó sì mú ọ lára dá. Ó gbà wọ́n pọ̀ nínú ìparun wọn. Ọ̀rọ̀ Ọlọ́run tòní yóò gbà pọ̀ nínú ìparun. Ọ̀rọ̀ Ọlọ́run tòní ni má sọkún mọ́. Kí ló ń pa ọ́ lẹ́kún? Olúwa yóò mú omi gé gbogbo olùkúrò ní ojú wọn. Ní ojú ta ni ní ojú ìwọ tó ń bọ̀ lọ́wọ́. Ní ojú ìwọ tí o mọ̀ lọ́rùn. Ní ojú ìwọ tó ń gbà pé
ní olóyè nù. Ogun tó mọ sọkún láàárọ̀ tí mo sọkún lálẹ́ lónìí, ogun náà ó wà lẹ́yìn ọ̀rọ̀ lọ́nà kó o sì tẹ́lẹ̀ wọ́n ní orúkọ Jésù ti Násárẹ́tì. Nítorí pé ìwọ ni ara mi sí wípé ọmọ má sọkún mọ́. Ó ní kan wípé má ṣe pẹ́pẹ́ má ṣe wáyé lójú rẹ̀ sókè nítorí pé níbẹ̀ ní ìrànwọ́ rẹ̀ ti mú wá. Jésù nìkan ní retí fẹ́ni tó gbàgbọ́ o láyé. Jésù nìkan ní retí fáwọn tó gbàgbọ́ o láyé. Tí o bá gbàgbọ́ tí o gbà pé Olúwa ń bẹ láyé, ó rí ìtúsílẹ̀ àti ìdáni, ó rí ọwọ́ ìyanu lẹ́yìn ọ̀rọ̀ tí ó gbọ́ ìlú orúkọ Jésù, nítorí pé ìwọ́n ni ara mi sí. Torí náà ẹkún tán lónìí, òṣè tán, ìbànújẹ́ tán láyé rẹ̀, torí pé Jésù wípé má sọ fún wọn. Tí a bá wọ Lúùkù orí keje ẹsẹ̀ kejìlá, Bíbélì pé bí ó tún súnmọ́ ẹ̀rọ ọmọdé ìlú náà, a gbé òkú kan jáde, ọmọ kan ṣoṣo ti ìyá rẹ̀. Ọ̀pọ̀ ìjọ tọ ọmọ ìlẹ́yìn, ṣùgbọ́n Jésù ò rí ọ̀pọ̀ ìjọ ṣùgbọ́n ó rí obìnrin náà. Ó ní arábìnrin má sọkún mọ́. Lónìí òun má sọkún mọ́ yóò fọ̀ sínú ayé rẹ̀. Bàbá, màmá, àǹtí, ẹ̀gbọ́n tó ń gbọ́ mi lórúkọ Jésù láàrin. Ohun tí pọ̀lọ́pọ̀ yóò di ẹ̀mí lónìí lórúkọ Jésù. Torí náà Olúwa wá mi sí gbogbo ẹni tí ń sọkún, gbogbo ẹni tí ayé ti sọ pé òun ní ipá láti gbàgbà, òun ní ipá láti ṣílẹ̀kùn, òun ní ipá láti bí òṣèré, òun ní olórí ogun, òun ní arógun gbógun mi. Èmi ò fẹ́ mọ́kún tí ń tọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí ó wọ ogun náà, ó ní rí mọ́ ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ni ó rí.